yàtọ̀ ẹ̀yin gan lórí burúkú nìyí ẹ̀yin á ṣí èrè tẹ́ ẹ̀ celebrate Chike kí ni Chike fi yàtọ̀ sí bàbá Ìjẹ̀ṣà ẹ sọ fún mi Chike tó ń dóyàwó níyàwó Chike tó ń pọmọ lẹ́kúnjayé Chike tó ń fi ìkorò sínú relationship àwọn èèyàn Chike tó ń darí ìgbéyàwó rú kò ní yẹ ẹ̀yin olórí burúkú ẹ̀yin selective bastards ẹ̀yin tẹ́ ẹ̀ celebrate Chike tó lọ ń dóyàwó níyàwó ọmọ kékeré ọmọ tí ò tí pé 30 tó lọ ń gàbálé ìyàwó níyàwó ẹ̀yin olórí burúkú ilẹ̀ ń celebrate ẹ wá ń bú bàbá Ìjẹ̀ṣà ẹ wá ní sí olùmí ẹ lójú òtí kò ní yẹyin ẹ wá ṣe títí ẹ ń pe ọmọ lọ́mọ ẹ ń pe ní ex-convict èpè apáyín bandit àgbẹ̀yìn wàá kàgbákò gbogbo ẹ̀yin tẹ́ ń bú ọmọ lọ́mọ gbogbo ẹ̀yin tẹ́ ń bú ọmọ lọ́mọ ọmọ tuntun I need VDM stop fighting for these people ibi tẹ́mi àti VDM àti ní problem ni I swear to my living God ẹ bá mi mú irú obìnrin bí CEO wa ẹ wá ń bú CEO ẹni ó wà desperate fọ́kọ àná lórí burúkú yín Nkechi mo gbọ́ pọ́ I know hear wetin devil talk olórí burúkú ó dàbí àpẹẹrẹ tàtàṣé tó ti rà ó dàbí àpò ẹ̀wà tó ti ní kòkòrò tó ti di àpò bọ́là olórí burúkú orí kan ṣe kan Fálẹ́gàn dúẹ ó ló máa ń rùn ni ó ní tẹ bá jẹ ọjọ́ wọ self contained ní Fálẹ́gàn ń gbé kitchen wà níbi toilet wà níbi bathroom wà níbi olórí burúkú for myself to myself àwa máa bọ̀ ní London òun kan náà ló máa ra flower fúnra ẹ̀ òun kan náà ló máa gbòtẹ́ẹ̀lì fúnra ẹ̀ aláṣẹ dànù ara ń ta ẹ́ Nkechi Blessing ara ń ta ẹ́ ó ṣọ́ọ̀kì ẹ bákan ó wò pé wọ́n tó dá tó yìí ó rọ́kọ̀ pé ẹ́ ọkàn bẹ́ẹ̀ sùn ni excessive wo beautiful girl tó tún showcase excessive wo showcase eri ìwọ ló máa showcase gbogbo wọn Desperado ara wa ń ta ẹ́ ṣebí gbà tẹ́ lọ ya fíìmù ìwọ ló fẹ́ bò lẹ̀ sí bàbá Ìjẹ̀ṣà dẹ̀ du ẹ́ dídé lóòbò anybody can kogi sí consented adult ni wọ́n you cannot tell people how to live their freaking lives olórí burúkú ni ẹ lọ ṣọgbà yín bandit apá yín tán ni bàbá Tinubu láti next week ló máa campaign fún yín fún nǹkan tó ti ẹ̀ ṣe yìí bàbá Tinubu ẹ jẹ́ president fún 2040 ẹ̀yin olórí burúkú obìnrin mélòó ló lè ṣe ara ń ta yín ni ẹ wo bàbá Ìjẹ̀ṣà ó fresh kò ní yẹ yín tó bá dùn yín ẹ lọ nàgà mú convict ní kirikiri ẹ fi ṣọkọ à celebrate yín everybody deserve a second chance Ìyábọ̀ Òjó olórí burúkú tí bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ náà bá tiẹ̀ tó bá tiẹ̀ dúró tiẹ̀ lọ́jọ́ alẹ́ ẹ̀ báyìí kò bá má dà àṣìírí olóṣì onídìí wíwọ́ bí apá ajá olórí burúkú ó wọ Christian Louboutin shop ó lọ ra báàgì owó ẹ̀dẹ̀ kan ló fi rà wọ́n rà fún ni ó wá ń gbẹjọ́ ẹ mọ̀ pé kò ra nǹkan gidi rí láyé ẹ̀ China ni China make me proud aláyé bàjẹ́ ìkà tó bá jẹ́ pa àgbà fún ni ó báyé Naira Marley náà jẹ́ Ọlọ́run ni ó gbà fún ẹ̀yin àṣírí kan wá sọ fún mi pé bàbá Ìjẹ̀ṣà he was convicted kóòtù ló sọ bẹ́ẹ̀ àbí kóòtù yẹn kọ́ lórí lísì Dr. Fẹ́mi tagi gbogbo evidence ta gbọ́ voice note alẹ́ lè ṣoríire Nàìjíríà yẹn láti next week VDM èmi àti ẹ máa mú nǹkan lẹ̀ bàbá já Tinubu ni mama campaign fún nǹkan tí gbogbo yín ṣe ẹ̀yin olórí burúkú Nkechi ìjọ ọmọ ohun ẹjọ́ pátálẹ́sì ìjọ ọmọ ohun ẹjọ́ ó wá fi kan ra mú bàbá Ìjẹ̀ṣà ṣebí wọ́n ló gbóbò lẹ̀ ìwọ ló gbóbò lẹ̀ kí ni tiwa kí ló wá kan rú àwa yìí ẹ má lọ pòbò mọ́ ẹ má ṣòbò ẹ ṣòbò lábàṣà ẹ ṣòbò dátidàti ẹ gbọ́ nǹkan tọ́lọ́run mi wí ni Olóhun á ṣàánú fáwọn tóun máa ṣàánú fún. I will show mercy to whom I will show mercy and I will show compassion to whom I will show compassion. Ènìyàn ń wojú ọba Olúwa ń wọkàn. Ènìyàn ń wojú ọba Olúwa ń wọkàn. Tọ́lọ́run bá jẹ́ èèyàn ni Ọlọ́run kò dàbí ènìyàn. Tí Ọlọ́run bá jẹ́ èèyàn ni ẹ gbọ́ mi. Ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe jù wá lọ.
ẹ gbọ́ mi ìtorí ẹ̀ lọ́lọ́run ṣe jù wá lọ ẹ wá ń sọ ṣó jẹ́ kó níyàwó ṣó jẹ́ kó fẹ́ ex convict kò ní yẹyìn wò mí dáadáa bí ṣe wà yìí kò sẹ́ni tí mo lè fẹ́ obìnrin gidi ní sí olùmí obìnrin gidi ni tó bá yẹ pé sí olùmí lọ́lọ́run máa lò láti fi tún ayé bàbá Ìjẹ̀ṣà ṣe ń kọ́ mo dẹ̀ sọ fún yín mo náà ṣẹ̀ṣẹ̀ fẹ́ra wọ́n fẹ́ ṣe wedding ni bàbá Ìjẹ̀ṣà fi rí ẹ̀wọ̀n rí àṣebàjẹ́ ọlọ́run ò jọ yín ẹ máa gbókù ni ẹ wò mí dáadáa ẹ máa gbókù ni ẹ máa kékù ni ẹ jẹ́ sáré ka nǹkan kan fún yín sí olùmí wàá ṣoríire wàá lálùbáríkà gbogbo ẹ jẹ́ ká kọ́kọ́ fún yín ẹ jẹ́ sáré ká kọ́kọ́ fún yín wo oni tó bá fẹ́ gbélé ayé pẹ́ má gbà fẹ́ anybody no gree for anybody ọ̀rà for ọ̀rà ọgbọ̀nà for ọgbọ̀nà ẹ jẹ́ kí n ká nǹkan fún yín ìgbà tó di àdán ló ṣẹlẹ̀ àbí ẹ fábalẹ̀ o nǹkan tí sí olùmí kọ ni ó ní we are overwhelmed with joy our little star has arrived to light up our lives our hearts are full our life is complete I ask you Ìjẹ̀ṣàmí you are 1 in a million pátálẹ́sì òun ọkùnrin ka gbogbo ráìsì fún ẹ pátálẹ́sì Nkechi Blessing olórí burúkú aláṣẹdànù òkú fágbà apẹ̀rẹ̀ tàtàṣe ó dàbí òkú ọ̀pọ̀lọ́ Nkechi Blessing ó dàbí òkú ọ̀pọ̀lọ́ kò rẹ́ni kan gbogbo poem yìí fún poetry máa gbọ́ ẹ bá mi táàgì ẹ mọ tó pọ̀lọ́ bá kú kò ń ṣọ̀pọ̀lọ́ tó tírin o ọ̀pọ̀lọ́ tó máa bó ṣe olórí burúkú tó bá tiẹ̀ máa sọ̀rọ̀ ṣọ́wọ́ tọ́ sí ẹlẹ́nu Nkechi ìwọ tó jẹ́ pé o máa ń pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó ń pààrọ̀ underwear ni o máa ń pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó ń pààrọ̀ menstrual pad ni ìwọ náà bọ́ta ṣé na AI àjọ AI lójú ẹ̀ ẹni tí òbí rẹ̀ ni ò lè mọ iye ẹni ìgbà tó ọ̀rọ̀ ọkùnrin pọ́n ẹlé ìwọ ló ń tọ́jú ọkọ ò tọ́jú ẹ̀ ìwọ ló ń kọrin ìfẹ́ fọ́kọ ọkọ ò kọrin ìfẹ́ fún ẹ̀ ìwọ ló ń wá bébì kiri excessive for bébì ẹ̀ olórí burúkú ọmọ ẹ jẹ́ àkàǹkọ́ ẹ jẹ́ àkàráìsì tí olùmí kan ó ní our little star has arrived to light up our lives our hearts are full with complete joy I heart you Ìjẹ̀ṣàmí Nkechi Blessing ta ló fẹ́ sọ yẹn fún ọ̀pọ̀lọ́ tàmí tó tutù ta sí ọ̀pọ̀lọ́ tàmí tó ẹ bá táàgì wèrè olófẹ́ wá náà mi wà á kọ́kọ́ gbé ọmọ gbogbo ọmọ tó bá wà lọ́wọ́ ẹ̀ wá gbé wọn sìn òkùnkùn nìkan ò gbọ́ pá ò gbọ́ po etí ẹ̀ ti di sí nǹkan tẹ́sù sọ I know they waiting there for talk ìwọ ń gbọ́ nǹkan tẹ́sù sọ olórí burúkú ìgbà tó léwèrè orò lọ́ fi léwèrè kúrò nu fíìmù tíátà aṣèrè ìgbà tó máa sọ ó ní Jídé ọlọ́gà Jídé ó ní ó fẹ́ dóhùn irú ìwọ ẹ̀ náà ìwọ tó kò lè wọnú díẹ̀ bó ṣe dọ́gì gan kò lè wọnú fúwẹ́ ìtorí gbogbo ìtọ́ ti papọ̀ gbogbo ìtọ́ ẹ̀ báyìí ó dúdú ni wọ́n náà máa ń gbòò ó ń rùn bí gbáàrú ni ó ń gbá bí irú ni kò tún ṣe irú oníròrò irú tẹ̀tẹ̀ ọ̀nà máa ń gbá ni ẹ wá ní kínú ẹ̀dùn sí nǹkan rẹ̀ ẹ̀ tán ṣoríire nínú ayé ẹ̀rí olóṣì amúra náà bí píjámàsì ló ń wọ̀ kiri ní àmọ́ kò ní nǹkan kan lára kò láṣọ kò lákìsà kò ní nǹkan kan ìjọ tó ti sọ pé sí olùmí ránṣọ fáwọn big girls kò ránṣọ fún rí gbogbo ara tó ń ta nìyẹn no ẹ wò mí dáadáa gbogbo yín ẹ jẹ́ ká tẹ̀ wàhálà zùn pò ṣẹlẹ̀ bí ṣe wà yìí ẹ lè rí bí kí n wá fún ẹni blogger ẹ gbọ́ mi ṣá àfi blogger tó bá wá fún mi tí blogger bá dẹ̀ wá fún mi kẹ́ tó lè rí mi kí n fún wọn lésì ó bá pẹ́ ṣe mọ́ wáyé mo máa ń give honor fáwọn tájọ wà ní line kankan náà mi sọ ti ìyá ẹ sábọ̀dọ̀ ṣe ń gbọ́ mi mo kàn sọ pé kọ́ ní blogger kan ṣe nǹkan kan sìn kí n sáré ṣáná sí camera I don't do it ẹni tá bá jọ ń ṣiṣẹ́ kan náà ẹ gbọ́ mi I give them that respect kó tẹ̀ wá jẹ́ pé ó ṣẹlẹ̀ ṣé Nkechi ló jẹ́ kó kọ́kọ́ tọ́nà sí kámẹ́rà ìbẹ̀lẹ̀ tí màmá ẹ̀pọ̀ tọ́ ni mò ń sọ wọ́n lu jìbìtì òbò fún ní bàbá Ìjẹ̀ṣà dó ní ara ń ta gbogbo wọn ni Nkechi ló kọ́kọ́ ṣáná sí kámẹ́rà tó ń ṣe ṣó fún wọn no ṣó tọ́ sí
Nkechi mo bèrè ni. Ìwọ tó jẹ́ pé òun pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó ń pààrọ̀ underskirt ni. Òun pààrọ̀ ọkùnrin bẹ́ẹ̀ tó ń pààrọ̀ menstruation pad ni. Ṣó tọ́ sí ẹ lẹ́nu. Mi ní kó congratulate wọn. Bó o bá kàn look away, o wá ń ṣe show fún wọn. Obìnrin ní ẹ̀nà. Má tiẹ̀ wo ti bàbá Ìjẹ̀ṣà. Wo ti sí Olùmí tó ṣẹ̀ṣẹ̀ bímọ wo nǹkan tó máa go through. But inú mi wá dùn, mo sọ fún yín. Ọmọ Oǹdó, ọmọ Èkìtì wọn ọ̀ràn yín. Ẹni tó sọ pé òun máa fẹ́ bàbá Ìjẹ̀ṣà tó lọ sẹ́wọ̀n tó dé. Tó tún gbé síta. Ó dààmú consequences gbogbo yín ni. Sí Olùmí damned you all consequence. Ó ní kò ní dá fún gbogbo yín. Ó gbé nǹkan ẹ̀ síta. Ẹ̀yin lẹ wá fi pé ẹ fẹ́ bully ẹ̀. Ẹ fẹ́ lọ bú. Ẹ jẹ́ kí n máa ka nǹkan tó kọ lọ. Mo ń lọ síbì kan ni. Ó ní, you are 1 in a million. Your hearts are pure. What a miracle and privilege God gave us. More than we prayed for. My ever strong man. Baba Ìjẹ̀ṣà mi. Love you till eternity. Àpẹẹrẹ tàtàṣe. Anita ló kọ gbogbo rhymes yìí fún wọn. Ó lè rí. Ó lè rí. Àgbésùn lọ máa fi ẹ́ ṣe. Ó mọ́dún tó ti wà lórí social media. Tó ti sọ pé olọ́kọ orí kan ṣe kan. Ìwà burúkú ẹ̀yin náà ni. Ó dàbí àpótí Fẹ̀dẹ́kò. Olórí burúkú. Ó lọ sí jíìmù. Bó ṣe ó dàbí màmá Jasco lórí iṣẹ́. Ó wá bínú. Wọ́n ya fọ́tò mi. I will sue the person. Ṣebí bó jẹ́ jókòó ló ṣe bára ẹ̀. Wọ́n ò fi kún wọn yọ kúrò. Ó ṣe wá bínú pọ́ gbé fọ́tò sí. VDMO dala. VDMO nice. Ó wá lọ gbé real picture. Ó wá gbé èyí tó filter kò ní dá fún ìbò tó ṣe filter. Ìkẹ̀ṣẹ̀ tó jẹ́ pé olórí burúkú tí Kọ́lú bá ṣe show mama ṣe Kọ́lú I love you. Kọ́lú I love you. Olóṣì. Ṣé mo rí gbogbo bó ṣe bá lọ inbox sí Pastor Gboyega? Pastor Gboyega ọ̀rẹ́ Daddy Freeze tó wà níbí yẹn. Olórí burúkú kí Gboyega tó put nǹkan àti lọ síbẹ̀. Kò ṣe bẹ́ẹ̀ ni Pastor Gboyega sọ ìwọ pátá lẹ́sìn báwo. Olórí burúkú kan tó dá wọn lẹ̀. Olóṣì tó ń tọrọ 2 million. Kọ́ wá sọ 2 million kóhun polówó. Ẹni bá fẹ́ gbé polówó lọ ẹgbẹ́ wa máa bá yín polówó lọ́fẹ̀ẹ́. Nídìí kẹ́ sọ 2 million fún Keshi. Olórí burúkú. Owó ti kú wàzó. Òkú fágbà. Ọmọ yóò pito. Ọmọ ya lábàṣà. Àbàṣà níyẹ̀ tàtàtà lábíà. Olóṣì. Ó fẹ́ yẹ kẹsẹ̀ síbù kọ rídìmù fóun. Ẹsẹ̀ síbù look away ni. Ó celebrate ìyàwó ẹ̀ lánàá. Òkú fágbà. Ó máa hùn bí ẹja koté ni. Wọ́n ní ẹ̀ lè tẹ́ sórí bẹ́ẹ̀dì. Ẹja koté ni. Kí ló hùn lẹ́ máa gbọ́? Kí ló hùn? Bó ṣe hùn lómi ò bá ṣe máa ṣe làálàá. Wọ́n ní bẹ́ẹ̀ dó náà kò ní dá mi ara. Omi yìí ṣá ni. Báwo lọ́bìnrin ṣe máa wà tí ò ní wọ pátá? Bó jẹ́ string gan kó wọ̀. Omi á máa rí bi dúró sí. Nínú òrùn burúkú yẹn, kéèyàn má wọ pátá. Omi á wá sáàrin itan. Gbogbo àwa máa papọ̀, á máa rùn nínú òru burúkú yẹn. Ẹ wá lé èèyàn á rọkọ. Wò mí dáadáa o. Ó lè sọ pé mi ò lọ́kọ, gbogbo èèyàn ló mọ̀ pé mi ìbá yín jàjà ọkọ. Ṣùgbọ́n wọ ó dàbí òkú ọpọlọ. Ẹ ṣe nǹkan tó fẹ́ ṣe. Ibi tí mo lọ́kọ́ nìyẹn o. Ẹ jẹ́ kí n máa kà lọ. Sí Olùmí wá ní Baba Ìjẹ̀ṣà legit. Love you till eternity. Òkú fágbà. Àwọn tó tó kìkà lábíà lè máa lọ bá. Àwọn ló máa kẹ́lé fún ẹ lórí burúkú. Ó bá wọn kù bá láṣìpù ìsìnrìn títí. Wọn ò fún fèsì náà gbogbo bí tán lọ. Ìwọ tọ́wọ́ ti wà lára ẹ̀. Ó wá fẹ́ fi kọ́ra mú sí Olùmí. Ìwọ ẹrú. Ta ló mú ẹgbà tí sí Olùmí jẹ́ sí Olùmí? Tí ò dẹ̀ tí ìtàn fún. Ta ló mú ẹ? Ìwọ tó jẹ́ nǹkan kan náà ayé. Àwọn bàbá Bello, àwọn bàbá láti wá ní wọ́n ti raise ban ẹjọ́ yẹn. Ó wá ń ké, ẹ̀yin bàbá mi, ẹ ṣé mo dúpẹ́, mo láìkì fíìmù yín. Ó ṣe fíìmù kòtà, ó fi sí YouTube.
lógo wọn ọ̀tọ̀ lógo òṣùpá olórí burúkú ṣé sí olùmí ló ní kó gbọ́kọ lọ́wọ́ ẹ̀ sí olùmí ló ní kó máa lọ ẹ́ kó sọ èdè ohun èlò àlòpàtì olórí burúkú kò gbọ́ pá kò gbọ́ pó I don't hear wetin devil talk I don't hear wetin devil talk olórí burúkú Yínká Aláṣetẹ́ ó ṣojú bí ìgbẹ́ tó tẹ̀ mọ́lẹ̀ bóyin bọ̀ wá báwọ̀ Tinubu is working aṣiere bẹ̀rẹ̀ tí ìṣá ni bẹ̀rẹ̀ á máa làágùn ni mo rò àròjinlẹ̀ kò yé ronú láyé ẹ̀ àfìgbà tó jẹ́ ká ti tọ́pẹ́ kọ́ jèrè ọ̀rọ̀ lára ẹ̀ Tinubu is working olórí burúkú Tinubu á ṣiṣẹ́ bàjẹ́ pé gbogbo àwọn olè politician ló ń kọrin fún olóṣì ẹni kó wá ṣe view one song ń sìn 4 million ló máa ṣáàdì ó dẹ̀ ní Tinubu is working ẹ jẹ́ àmà sọ̀dọ̀ ẹ jẹ́ sáré kàtọ́ fún yín ẹ máa gbọ́ o sí olùmí lóyìn sọ̀rọ̀ in quiet ways in unseen ways God has been writing a story only he could tell. Egbomi. I get to be a mother of King Kaga Omiyinka. Full chest here, no fi pe. Apoyo. Oh, ni king, oh, ni queen. Apoyo. Koni king o gba kan to pọ̀ mọ́ King Kaga ore Olúwa ló ń jẹ́ Kaga ẹ má gbọ́ Taylor ni o ṣùgbọ́n tún mọ prime nǹkan olórí burúkú aloku okun fagba ọmọ ìyá Alábàṣà lábíà kò mọ bó ṣe ń tọ́jú ọkùnrin olórí burúkú awade ìgbà tó fẹ́ wá kí Fálẹ́gàn awa gbé flower from myself to myself ani Fálẹ́gàn ló fohùn ẹ̀yẹ lọ́wọ́ countenance Fálẹ́gàn gbà ẹ̀ ìyẹn máa lejú pa bẹ́ẹ̀ tó so pa ni àwò pé lórí burúkú òbúkọ ìtú ti dé. Olófẹ́ náà mi I swear with my living God tẹ bá pé wá ẹ̀ ní pé lọ ṣé máa pọ̀ olówó gbọ́ ọlọ́pàá lẹ́kọ̀ọ́ ó lè jẹ́ ká tẹ̀sẹ̀ sí tó o bá nú ẹ̀ kán mú fùwẹ́ yẹn kán yà fún mi. Wà lóbìnrin tó bẹ́ẹ̀ bó ṣe tó yẹn bó ṣe dàbí elephant yẹn bó ṣe máa bá mi nù ẹ́ nìyẹn ibi ni máa ti control bó o ní kí n wá sí Nàìjíríà ibi ni máa ti control àwọn tó máa nù ẹ́ mo fọlọ́ ń búra ṣé wọ́n pọ̀ olùkọ́ sọ pé ó máa nà mí. ohun ẹ̀ tó máa kọ rídìmù fóun kò rí ó wá fi kọra mú bàbá Ìjẹ̀ṣà ṣọ́kọ́ pé bàbá Ìjẹ̀ṣà ló kọ́ ni sí olùmí ló kọ́ lórí burúkú. Ẹ jẹ́ ká máa gbọ́ lọ ẹ máa gbọ́ o sí olùmí ni in quiet ways in unseen ways God has been writing a story. King Kaga Omiyinka. Feel free to call me Mommy King Kaga. Ẹ bá mi pè ní Mommy King Kaga. Ẹ bá mi ṣàdúrà fún o. Àbùdí o, nítorí olókùn. Àbùdí o, nítorí ọlọ́sà. Sí olùrí, àpò rẹ̀ kò ní gbẹ. Ìgbà tó celebrate pa wọ́n bímọ lánàá, ṣé ń gbọ́ mi? Ẹ̀yin obìnrin tẹ́ bá tẹ̀lé mi tó bá ní thick skin mo máa block ẹ. Ẹni tó gbé bàbá Ìjẹ̀ṣà tó jọ ṣe photoshoot tó múra tó dress up ṣé rò bó máa bẹ̀rù yín ni? Ṣé rò pé opinion yín matter sí ni? Ó ti fi yín pawó látàná yẹn. Ó ti ní kẹ́ lọ follow YouTube o. Omi ojú yín á fi pa owó. Ẹjọ́ yín á fi pa owó. Ẹ jẹ́ wá sọ fún yín. Ṣé mẹ́ pàná nìyẹn ṣẹlẹ̀? Ṣé mẹ́ pàná ló ṣẹlẹ̀? Ìgbà tó di 3 hours ago kí n tó bọ́ta ṣe show. Mo wá lọ sí page ẹ̀. 3 hours ago ẹ lọ bá mi wò. Ó tún kọ epistle, ó tún gbé another video sí pé ìyá yín ẹ ní dúró wò tán. Mo ready fún yín. Our supporters club náà dẹ̀ dúró tì. A dúró tẹ gbogbo yẹn notice ni. Gbogbo en táyé bá ń bájà, gbogbo en táyé bá dojúkọ. Èmi ò like yan kí má dojúkọ. Tó bá ti ẹ̀ṣẹ̀ gan tí n bá máa wá fún bí a létà tí gbogbo yín ti sọ̀rọ̀ tán. Ṣé dé mọ̀ nǹkan tí mò ń wò mọ́ woman yìí lára? Ẹ gbàgbé pé ó ṣẹ̀ṣẹ̀ bímọ ni. Ṣé mẹ́ pori burúkú tó ṣe fún Lizzy Anjorin náà ni? Bí Lizzy ṣe bímọ tán báyìí, bó ṣe bẹ̀rẹ̀ pẹ̀lú ẹ̀ nìyẹn.
Lizzy wá bẹ̀rẹ̀ pẹ̀lú wọn lẹ́ni wọ́n wá ní Lizzy ṣépè Lizzy ti burú jù Lizzy bímọ lọ́wọ́ ló ti bẹ̀rẹ̀ ogun Lizzy Anjorin ọmọ tuntun ó wà lọ́spítù kò tí ì bọ́ta náà bẹ̀rẹ̀ ogun pẹ̀lú ọmọ Lizzy yẹn postmortem àbí kí lẹ máa ń pè wọ́n fẹ́ ya ọmọ yẹn níwèrè Ọlọ́run ni ò gbà fún wọn ọmọ yẹn wá turn back sí wọn ẹ̀ ń gbọ́ Lizzy ti burú jù ó ń ṣépè alẹ́ ẹ̀ ní ṣoríire gbogbo yín ẹ máa gbọ́ o bọ́mọ yẹn ṣe rí pé ẹkún ló ń sun ẹkún yín ni ẹ máa sún lọ ẹ máa ṣọ́kú ni alẹ́ fọkọ yín wọ̀ wá kẹ tó bú bàbá Ìjẹ̀ṣà àti sí Olùmí ẹ fọkọ yín wọ̀ wá ẹ̀yin tẹ̀dẹ̀ bímọ tẹ̀ jẹ́ ká mọ bàbá ọmọ ẹ fi bàbá ọmọ yín wọ̀ wá àwọn favourite yín sẹ́ ẹni kan mọ́kọ wọn jáde ẹni kí tó kẹ́ má kí wá mọ́kọ jáde àti gbogbo àwọn tó bímọ tá àkọ́kọ́ wọn ẹni kan mọ́kọ wọn jáde. ẹ gbọ́ mi ṣe sí Olùmí ìkọ́sẹ́ ló máa kọ́kọ́ túṣì ọkùnrin ọ̀pù Vicky James yín Fẹ́mi Atẹ́rẹ́ ọmọ ọ̀dọ̀ rẹ̀ Vicky James ni Vicky James náà gàmọ́ ni Tianish Tiana Tóyìn Láwàní Ṣẹ́gun King of Lens lágbájá ọmọọṣẹ́ Tóyìn ni ó máa ń bá Tóyìn ránṣọ ó ń gbálẹ̀ ṣọ́ọ̀bù Tóyìn ni Tóyìn náà gàmú ló túṣì ọ̀pù mélòó la fẹ́ wí mélòó nǹkan tí Nkechi fẹ́ ṣe fáwọn boyfriend ẹ̀ náà nìyẹn ṣùgbọ́n láwọn ò gbà fún òkú fágbà àpẹẹrẹ Irish potato ẹ gbọ́ mi ṣá bí sí Olùmí ṣe rí pé wọ́n sunkún 3 hours ago sí Olùmí bá tún gbé fídíò mi sí ẹ mọ̀ pé ìtò kọ́kọ́ gbé sí lánàá ọ bú kò sí nǹkan tó kọ bó tún ṣe gbé mi sí fún wọn ẹ mọ̀ nǹkan tó wá ń kọ síbẹ̀ ẹ mọ̀ pé wọ́n like defeat èmi dẹ̀ bá ń like ẹ̀ tó strong gbogbo àná yẹn I swear with my living God ibi tí mo wà mo kàn ń gbàdúrà fún sí Olùmí ni pé kọ́lọ́n bá mi fún ní strength kó fún ní thick skin kó má lọ ka comment àṣewèrè la fi ń wo wèrè ní sí Olùmí bá mi fi wọ́n ṣe ẹ mọ̀ nǹkan tí sí Olùmí ṣe ìgbà tó di 3 hours ago ẹ lọ wo chat ẹ lọ wo ibi tó gbé ibi tí òun àti bàbá Ìjẹ̀ṣà ti wọ white sí yẹn bó ṣe gbé sí nìyẹn nǹkan tó kọ ẹ má gbọ́ nǹkan tó kọ tó dùn mọ́ mi nínú jù ìgbà ó tún kọ another story fún bàbá Ìjẹ̀ṣà ṣé ń gbọ́ ìgbà tó máa wá kọ tán ẹ má gbọ́ ẹ bá mi pé Nkechi àti Ìyábọ̀ Òjó ẹ bá mi pé princess ẹ má bínú o mo ní kí n sọ fún yín náà ní bí ẹ lè gbọ́ ilé tí mo fẹ́ sọ yìí ẹ bá mi tag princess àwọn tó ti bàbá Ìjẹ̀ṣà mọ́lé wọ́n yìí wà lórí òkè tó ń gbàdúrà ọkọ̀ wọ́n yìí wà ní mountain of fire 21 days fasting and prayer ẹ rí pọ́lọ́wọ̀n òjò wa no ẹ rí pọ́lọ́wọ̀n òjò wa àwọn tó ní bàbá Ìjẹ̀ṣà tó bá jáde àwọn atalé àwọn gò lọ́kọ bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ gan ti sá lọ bàbá jẹ́gẹ́jẹ́gẹ́ ti sá lọ àwọn gò rí kan ṣe kọ́ bí tèmi báyìí ẹ gbọ́ mi ṣá ìgbà tó rí pé ẹjọ́ wẹ́wẹ́ wọn wá pọ̀ ẹ rí nǹkan tó ṣe ó tún kọ another pattern of epistle ó tún kọ fún bàbá Ìjẹ̀ṣà ẹ bá mi táàgì gbogbo àwọn tí mo ní kẹ́ táàgì ẹ kí n tó ka last sentence ìgbà tó kọ wẹ̀ ó ní feel free to call me Mommy King Kaga Mommy King sí Olùmí you have a fan àtàná yẹn ló ti ní fan ó mọ̀ pé mi ò tẹ̀lé ẹ tẹ́lẹ̀ mo kàn mọ̀ ẹ́ ni ṣó yẹ bọ̀ ṣọ́gá tàná tó ti ń come for you yẹn ìgbà yẹn ló ti wà nù family mi mo dẹ̀ máa ja ìjà yẹn tí máa fi kú ni ẹ mọ̀ pé mi máa ń gbèjà yẹn ni mo like kẹfí pé ẹ wà lórí social media ẹ fẹ́ control béèyàn ṣe máa live life ẹ adult ẹ̀yin olórí burúkú ọmọ tó jẹ́ pé ìgbà tí sí Olùmí ń pa owó ìgbà tí bàbá Ìjẹ̀ṣà jẹ́ bàbá Ìjẹ̀ṣà wọn ò tí ì bí ẹ̀yin fi pátá súpátẹ́ẹ̀dì ẹ̀yin fi ń wa táyà ní Kòròdú gbẹ̀rígbẹ̀yìn ẹ̀yin fi pátá súpátẹ́ẹ̀dì pátá organ ẹ̀yin fi ń wa táyà ní ẹ̀yin lè wá fẹ́ máa sọ bí wọ́n ṣe máa live life wọn ṣe ṣí èrè ni ẹ jẹ́ ká máa sọ lọ ẹ bá mi táàgì princess ẹ bá mi táàgì Ìyábọ̀ ẹ bá mi táàgì apẹ̀rẹ̀ tàtàṣe tó ti ṣá
ìgbà tí sí olùmí máa wá kọ́ tán ẹ jẹ́ fi wọ̀nyí èmi gan mọ̀ pé èmi náà mọ̀ pé mo nice àwọn ò bá wọn sí ibi ọ̀tẹ̀ ní tèmi mi ò jẹ́ bá wọn sí ibi ọ̀tẹ̀ ọwọ́ mi máa rí o funfun nẹ́nẹ́ ẹ mọ̀ pé mi ò dá yín náà tẹ́ bá bú mi ẹ máa bú mi panẹ́ kẹ́ bú mi ẹ̀wò ìgbà tí mo lọ kọ́mẹ̀ntì sọ́dọ̀ sí olùmí gan mo sọ fábúrò mi afẹ́ rẹ́rìn pa mo ní èpè burúkú ló máa gbé mi ṣe ń bẹ̀yẹn mo kàn fi rẹ́rìn ni ẹ mọ̀ pé mi ò ràn yín mi ò jẹ́ bá wọn sí ibi ọ̀tẹ̀ 20 hours ago ló kọ́kọ́ kọ́ ìtí mo kọ yìí ẹ jẹ́ nǹkan ṣe rẹ̀ pé 3 hours ago mo pè mo dẹ̀ ti bẹ̀rẹ̀ chatting sí ibi 3 hours ago so 7 hours ago ẹ wo nǹkan tó tún kọ Only dear God, we honor your name and give you praise and glory as we rejoice in the blessing of our baby. Bó ṣe rí pọ́n sunkún ni o, wọ́n ti fi pa wọn máa fi sí depression, ẹ máa gbọ́. Only blessing of our baby boy, King Kaga. Guard his heart, keep him, ó ṣàgbàdúrà fún. Only may the might of Christ be his constant companion and be his presence. Only God gave us more than we prayed for. Ọkọ mi ọ̀wọ́n kò fi ọ̀wọ́n sí tẹ́lẹ̀, ó wá bá mi fi ọ̀wọ́n sí. Nkechi blessing. Olórí burúkú pátálẹ̀sì already pé níyàwó mi. From myself to myself. Ọmọ Ọ̀yọ́ Lábàṣà ní Abia State. Ẹ máa gbọ́. Only ọkọ mi ọ̀wọ́n Baba Ìjẹ̀ṣà at Otutage at Baba Ìjẹ̀ṣà. Only we are overwhelmed with joy and would like to extend our gratitude. One kí gbogbo yín o, ẹ̀yin abóníreyo. Only we are overwhelmed with joy and would like to extend our gratitude to all our well-wishers. Ẹ máa gbọ́ o. Only ibi tí mo ti like girl you junior. Only turn on your notification button for fashion elegance. Only and subscribe to my YouTube channel. Link in my bio. Ìgbà tó wá fẹ́ parí ẹ̀, ẹ gbọ́ nǹkan tó sọ. Only the crown is permanent. Only adé yìí kò ṣe adé ẹ̀gún, only permanent ni for better for worse. Ó ti fight worse sí wọn. Mo rí gbogbo yín tẹ́ sọ pé ó máa súnmọ́ ọmọbìnrin ẹ̀ ní kúre. Mo náwọn èèyàn tí ń fẹ́ra wọn ti pẹ́. Tó bá jẹ́ pé lóòótọ́ ló ń fọwọ́ kan mọ́, á ti fọwọ́ kan mọ́ ẹ̀. Ọmọ Ondo ní sí Olùmí. We don't tolerate rubbish. Ẹ ló máa fọwọ́ kan mọ́ ẹ̀. Ṣebí bàbá yín náà fọwọ́ kan yín. Ọmọ tẹ́ gbé dáyín bàbá yín ló fún yín lóyún náà. Ọmọ tẹ́ ń sìn tẹ́ gbé dání, ṣe bọ́kọ rẹ̀ yín lẹ́dọ̀ ọkọ ẹ̀gbọ́n yín. Kí wá ló kan ti bàbá Ìjẹ̀ṣà, ẹ fi wọ́n lẹ̀ jẹ́ kan ṣayé wọn. Ẹ̀gbọ́n kan tó sọ ni, only the crown is permanent. That was few hours ago ló tún gbé yẹn sí. Ẹ wá rí comment gbogbo wọn. Ẹ rí comment gbogbo wọn. Bàbá Ìjẹ̀ṣà is ex-convict. It's not fine. Bàbá Ìjẹ̀ṣà wọ́n wọṣọ òkú fún aṣọ white tó wọ̀ fún òfáì ara tàwọn. Wọ́n rí pé àwọn ò lè bully ẹ̀ to silence. Aláwọ̀ àtàwọn wọ́n wọ́n comment. Oh, she will do it for your child. Ẹ fi lẹ̀. I don't want to hear justice for your child. Èwo lẹ ṣe justice for tẹ́lẹ̀. Selective justice ni. Selective ni a need the justice yẹn máa lọ. Ẹ máa lọ. Ọmọ tó sọ pé òun fẹ́ Bàbá Ìjẹ̀ṣà tó gbé síta fún yín náà. Ẹ mọ̀ pé gbogbo ogun tó bá wà nínú ayé Bàbá Ìjẹ̀ṣà ló bá ti bàṣẹ́ ni. Ẹ mọ̀ ni. No, ẹ mọ̀ ni. Wọ́n kọ̀ bọ́ta wọ́n gbé rọ́lé yín lọ́wọ́. Wọ́n wá fún yín ní fídíò 2 seconds. Bó ṣe fún yín fídíò 2 seconds. Mohbad is dead. Mohbad is dead. Ó ṣe jẹ́ pé the same pattern Ìyábọ̀ Òjó máa ń lò. Ìyábọ̀ sọ pé inú ilé ni Mohbad kú sí. Àṣànà sọ pé hospital ni Mohbad kú sí. Àlọ́ lórí burúkú ni wọ́n ní the crown is permanent. Ẹ lọ wá crown tí Nkechi blessing our market. Wọ́n ní the crown. Bàbá Ìjẹ̀ṣà is handsome. Ẹ gbàgbé ẹ̀. Every princess tó fẹ́ kú síbẹ̀. Ẹ̀yin náà bá dé princess. Ẹ̀yin náà bá dé lọ lo Monjaro bíi tèmi náà báyìí. Bàbá Ìjẹ̀ṣà mọ nǹkan tó fẹ́. Ó kàn fi gbogbo wọn panu ni.
ọkùnrin mọ nǹkan tó fẹ́ ó yá fi gbogbo wọn pa ní ṣé kí n tún wá sọ ara tó ta gbogbo wọn jù ṣé kí n sọ ara tó ta wọn jù wọ́n wò pé Bísí Olúmi ṣe lówó lọ́wọ́ tó yẹn bàbá Ìjẹ̀ṣà kò ó ṣọ́ọ̀kì wọn ẹ̀gbọ́n nǹkan tó lọ wí ni his ways God's ways are not our ways ènìyàn ń wojú Ọlọ́run ọba ń wọkàn mo sọ fún yín pé ìkúnlẹ̀ márùn-ún ni girl yìí ni tó bá jẹ́ pé gbogbo ìkúnlẹ̀ tó nìyẹn wọ́n sọ fún pé lágbájá báyìí ló máa bá pàdé wọ́n lè má sọ pé bàbá Ìjẹ̀ṣà o bọ̀ kán ti fún ní ìran yẹn tí ìran yẹn wá sí ìmúṣẹ ńkọ́ ẹ̀rọ bẹ́ẹ̀ yẹn ṣá olórí burúkú yín èèyàn ní ìkúnlẹ̀ márùn-ún tó bá yẹ pé ìran tó wá ń ṣe láyé ẹ̀ ń sìn ẹ mẹ́pọ̀ àwọn obìnrin mi máa wà ẹ gbọ́ mi ṣá obìnrin mi máa lówó gan-an but wọ́n á sọ fún pé tó bá fẹ́ ládé orí ẹni tí ò jẹ́ nǹkan kan nu ayé ẹni tó jẹ́ pé ayé ti pàtì ayé ti tánu ẹ get ó ń ṣẹlẹ̀ dáadáa ẹ má sọ fún mi pé kò ṣẹlẹ̀ ó ń ṣẹlẹ̀ ó lè já sọ tẹ́lẹ̀ ni mo ní ìkúnlẹ̀ márùn-ún lèèyàn ní ó lè máwọn èmi kí n bí ọmọ tí mo bímọ lè òun lè sì fẹ́ bímọ ó possible kó sọ pé òun ò fẹ́ tẹ̀lé bàbá Ìjẹ̀ṣà mọ́ pé kí láyé máa sọ ṣùgbọ́n kò give up ó lè ti rí so why tẹ́ ṣe fẹ́ para yín why àní kẹ́ tó castigate sí Olúmi ṣe ẹ mú bàbá yín síta ẹ mú ọkọ yín síta ọkọ yín tó fún yín lóyún yẹn ẹ gbọ́ mi ṣá ọkọ yín tó fún yín lóyún tẹ́ ẹ lè gbójú ẹ̀ síta ṣùgbọ́n tẹ́ ẹ ń gbójú ọmọ síta yẹn ẹ mójú ẹ̀ síta and tẹ́ bá wo sí Olúmi dáadáa ó jẹ́ ọmọ tó yẹ pé she is deep into spiritual bó jẹ́ church ni ó máa mú church yẹn kókókó mo ti rí níbi kan tó wọ sùtánà tó ń gbàdúrà tó ń sunkún the fact pé everybody is putting on makeup dressing up every day to come on social media does not mean they are happy does not mean pé wọn ní nǹkan tó ń go on pẹ̀lú wọn so you should not be in the position to sit and analyze somebody that decided to showcase the person you all called an ex-convict comfortably with a full chest ẹ wá feel pé opinion yín àbí dragging yín matter ariwo ọjà ni now noise of the market ariwo ọjà ni the last time I checked they are consented adults ó shock yín bákan tí Ìyábọ̀ Òjó bá ti sọ pé kó cancel èèyàn tẹ́ ẹ bá ti rí èèyàn yẹn cancel ara máa ta yín ẹ máa show tantrum káàkiri ẹ máa lọ comment káàkiri ẹ máa ṣánkú ni ẹ̀yin olórí burúkú ẹ wò pé why sí Olúmi Ọlọ́run san gbogbo rí ẹ fún ni ẹ wò pé why tó ṣe jẹ́ bàbá Ìjẹ̀ṣà ibi tọ́lọ́run ò ti jọ wá nìyẹn ibi tọ́lọ́run ti ju èmi àti ẹ lọ nìyẹn ẹ gbọ́ mi ṣá ibi tó ti jẹ́ unquestionable God nìyẹn ibi tó ti jẹ́ pé ta ló tọ́lọ́run bí ọba àṣẹ yóò wú ẹ gbọ́ ni ó ní tó bá wù ó lè sọ pé ká gbálẹ̀ ọjà kọ́lé ó ní tó bá wù ó lè sọ pé kí ìyá aláṣọ má tí ì rí lé kọ́ ẹ gbọ́ mi ṣá ẹ gbọ́ mi ṣá ó ní ìyàwó ilé ó ń fọwọ́ nu ògiri kò rọ́mọ bí àlè tó wà níta ó ń ṣẹ́ oyún lójoojúmọ́ we serve an unquestionable God kábíọ́ọ̀sì o ẹ gbọ́ mi ṣá ìyàwó ilé fún ọwọ́ nu ògiri gbígbẹ that means ìyàwó ilé sunkún ọmọ ó fẹ́ lóyún meanwhile àlè tó wà ń ta ojoojúmọ́ ló fi ń ṣẹ́yún ẹ wá ní kò sọ́lọ́run ẹ wá ní ọba bí Ọlọ́run ò sí ọba àṣeyí òwú ọba tó bá wù títí ọba alára àdáyídá ẹ̀yin olórí burúkú kan ẹ wá ń sunkún profusely ẹ ń sunkún kíkorò lórí ọkọ yín lórí àwọn bàbá yín tó ń kọwọ́ bọ̀ yín fùrọ̀ ní kékeré ẹ wá fẹ́ fi ìkanra bàbá yín ìkanra ọkọ yín ẹ fẹ́ fi mú bàbá Ìjẹ̀ṣà àti sí Olúmi hahawakuba
ẹ gbọ́rọ̀ mi ṣá ó ní tó bá wò ya aláṣọ títí a ní kó má tí kọ́lé àwa wo ẹni tó ń gbálẹ̀ ọjà a ní kó má rí lẹ́kọ́ bó ṣe wo Olúwa ló ń ṣọlá bó ṣe wo Olúwa ló ń ṣògo kò sẹ́ni tó lè bí léèrè bó ṣe wo Olúwa ló ń ṣọlá. You can't question him. The more you look deep, the less you see. But follow ni simi, kò sẹ́ tó force yín pé kẹ́ wish you best of luck. Waka pass. Don't analyze them because you don't know their journey. You don't know where they were coming from. Olórí burúkú yín, so ọkọ tó fẹ́ sílé sì tó bímọ fún. Tó bá wá tì mọ́lé lọ́la, wá sọ pé tó bá jẹ́ ex-convict ò ní fẹ́ mọ́, wá bàjá. Àní kò ní dá fún yín, kò ní yẹ yín. Ègbé ni fún gbogbo yín. Gbogbo yín máa jẹ́ victim bandit ni. Ìwọ tó bá gbé Nàìjíríà, ó máa jẹ́ victim accident. Stray bullet máa bá gbogbo yín ni. Because ìgbà tọ́mọ yín sunkún kíkorò tó ń sunkún lójoojúmọ́, ẹ sí ńbẹ̀. Ẹ sí ńbẹ̀. Ẹ sí ńbẹ̀. Ilẹ̀ ti ṣú. A parí gbogbo ẹ̀ ní Saturday. Ṣé gbọ́? Mo fẹ́ yẹ kẹ́ bá mi mú eléyìí lọ sílé. Please don't join the bad wagon. Ibi tẹ́ bá ti rí tó ti ń attack girl yẹn àti Bàbá Ìjẹ̀ṣà, ẹ máa bá mi dá padà fún wọn. Mo dẹ̀ like God bless commenters. Mo mọ̀ pé ó máa shock àwọn àṣebàjẹ́ yẹn bákan. Àwọn òkú Fágbà, àpẹẹrẹ Irish potato, ó máa shock wọn. Gbogbo ibi tí mò ń dé, àwọn èèyàn ń gbé fún wọn ni, àwọn èèyàn ń bú wọn ni, wọ́n ní kí ló kàn yín bẹ́ẹ̀. Ẹ gbọ́ mi ṣá, we all deserve a second chance, which is nǹkan tí mo kọ sórí platform mi. Olórí burúkú kan wá sọ pé ṣé ẹni tó fipá bọ́mọ lò pọ̀ deserve second chance. Àní mò ń sọ fún ẹni, ọkọ tó fẹ́ sílé lọ́wọ́lọ́wọ́ ó ń dó ọmọ ọ̀dọ̀ ẹ. Ọkọ tó fẹ́ sílé lọ́wọ́lọ́wọ́ ó ń dó step daughter ẹ. Ọkọ tó fẹ́ sílé lọ́wọ́lọ́wọ́ ìwọ náà dẹ̀ mọ̀ ó kàn parọ́ ni. Most of àwọn ọmọ Ìgbò yẹn tán wà ní Nàìjíríà yẹn, ọkọ wọn bọ́mọ ọ̀dọ̀ wọn sùn kò dẹ̀ sí nǹkan tán ṣe sí. Wọ́n dẹ̀ mọ̀. Àwọn gan ló tún máa lọ jí ọmọ ọ̀dọ̀ pé ọ̀gá dey call you all because of money. Wọn ò lè kúrò bẹ́ẹ̀, wọn ò lè sọ̀rọ̀. Tó bá sọ̀rọ̀ kó máa pa wọ́n ni. So what are we talking about? Kí ni ó ṣẹlẹ̀ Nàìjíríà? What are we talking about? Ẹ̀yin olórí burúkú, ìtorí àìtí ìráṣìírí yín ta. Ẹ fi pé ilẹ̀ sẹ́ǹtì jù ó lé àdàndà ẹ jẹ́ kan ṣayé wọn. Ẹ bá mi sọ fún sí olùmí kó bá mi gbóhùn yẹn sí. Ẹ jẹ́ ń sinmi. Na Jehovah dey bless me o. Make you no dey rate o. Ẹ jẹ́ ń sinmi ẹ̀yin olórí burúkú. Ara ló ń ta yín. Ohun yìí kẹwàá ní ṣùsù sí olùmí. Ìwọ ọkùnrin tó ń bú Bàbá Ìjẹ̀ṣà. Ìwọ obìnrin tó ń bú sí olùmí. Ohun ẹ̀ kó jẹ́ pé wọ́n ní Bàbá Ìjẹ̀ṣà fẹ́. Òkú Fágbà, àpẹẹrẹ Àjàṣẹ́. Àpẹẹrẹ potato. Àpò oyò, àpò àlùbọ́sà. Olórí burúkú. O rẹ ní kọrídìmù fún ẹ olóṣì ọmọ ìyá alábàṣà àbàṣà tí ò lè po. Abẹ́ gbọ́ mi ẹ jọ̀ọ́ àdúrà ní kẹ́ fi ràn wọ́n lọ́wọ́ àbí kò yé yín àwọn olórí burúkú. Mo wá ń gbọ́ I would rather marry bandit than marry Bàbá Ìjẹ̀ṣà. Ẹ̀yin olóṣì ẹ̀yin tó yẹ pé kí Bàbá Ìjẹ̀ṣà kàn ṣe hi ẹ máa fẹ̀ bólẹ̀ ni ṣùgbàlájà lẹ máa ṣe ṣé wájú ló fẹ́ gbà wọlé àbẹ́yìn lẹ máa ṣe. Ẹ̀yin olórí burúkú ẹ̀yin àṣìírè wọ́n ní I would rather marry a bandit, I would rather marry Tinubu than marry Bàbá Ìjẹ̀ṣà. Ẹ̀yin abẹ́ àmọ̀ yín ni abẹ́yìn tẹ́ ń fa account ẹ̀yin ọjẹ́ 2k ẹ̀yin olóṣì ẹ̀yin tẹ́ ìrajé jẹun ẹ̀yin tẹ́ jẹ́ pé ajé ló ń jẹ ẹ̀yin ìrajé jẹun ẹ̀yin tẹ́ ní class ẹ̀yin classless. Bí Bàbá Ìjẹ̀ṣà ṣe wà yẹn bó ṣe mọ̀ pé nǹkan tó ṣe nìyẹn. Kí Bàbá Ìjẹ̀ṣà jẹ́ irú Fẹ́mi Ọ̀tẹ́dọ́lá lẹ́ni I swear to God àwọn ló máa wọ inbox ló máa toast ẹ̀ àwọn olórí burúkú yìí ìtorí kò wá bá yín ẹ̀yin olóṣì ẹ̀yin onídọ̀tí ẹ̀yin ọmọ játijàti ẹ̀yin tẹ́ níṣẹ́ lọ́wọ́ ẹ̀yin alábọ̀dọ̀ ẹ̀yin ọjẹ́ 2k ẹ̀yin tẹ́ pé tó bá ti ìdòyìn ẹ̀ ní nǹkan kan tẹ́ fẹ́ offer sí olùmí ní nǹkan tó gbé wá sórí tébù tó bá ní kí lẹ gbé wá sórí tébù ẹni mo gbọ́yàn wá mo gbóbò wá ṣé yẹn ló ń sọ ni ẹ wà wọn tó ń fi ọyàn àtòbò gan ṣe content ń sìn wọn ọ̀rẹ́ ni wò wọ́n mọ́ ẹbí wọn pé kí náà gbé wá sórí tébù wọn rí nǹkan gbé wá nǹkan tó ń ta wọn lára nìyẹn wọn wá wò pé Bàbá Ìjẹ̀ṣà ó tún lẹ́yìn tó rí nǹkan gbé wá sórí tébù alẹ́ pé wọ́n sẹ́kẹ́ sọ pé what did you bring to the table a máa gbọ́ I have nothing I have my àwọn lọ́yàn àwọn olóbò àwọn olórí burúkú àwọn olóbò kandidamu àwọn olóṣì òbò ṣọ́bò wá ní gbogbo nǹkan ni
tó bá yẹ pé bò lọ fi ń ṣe ni àwọn ọ̀tẹ́jọ́ láwọn ò ní wà níbi tán wà lẹ́ni ẹ̀yin olóṣì ọmọ ẹ má lọ múra síṣẹ́ ọwọ́ yín kẹ máa kọ́mẹ́ǹtì òfò kiri kẹ má gbàdúrà bí tí yín ṣe máa dá ẹ má gbàdúrà bẹ́ẹ̀ náà ṣe máa ríru bàbá Ìjẹ̀ṣà tẹ́ ẹ bá dẹ̀ ríru bàbá Ìjẹ̀ṣà ẹ lọ sí kirikiri ẹ lọ sí kirikiri ẹ kò lè ríru bàbá Ìjẹ̀ṣà mọ́ ni irú àwọn bíi Késárì lẹ máa rí ń bẹ̀ irú àwọn bíi Pòkótúà Portable yóò dẹ̀ ní kọ̀kan tó fẹ́ ọ̀fọ̀ olórí burúkú olóko baby carrot àṣìírí tó ná gbọ́mọ àlè wá fún bàbá Ìjẹ̀ṣà olórí burúkú wèrè tó pè lákọ first wife ẹ wèrè tó dàbí àwọn ẹyẹ jomijoke yẹn ìyẹn pẹ̀lú àwọn ọmọ bandit tó bí fún ẹ àwọn yóò ń sọ máa lọ torí ẹ̀kọ́ máa pè boko Portable ṣe rí nìyẹn oko baby carrot ni ṣebí ti gẹ́gẹ́ ní carrot tí ẹ baby carrot ni ṣe rí tó bá ń jójó lórí burúkú ẹ̀ tó bá pàtó pọ̀ pàṣẹpọ̀ yẹn ẹ lè rí nǹkan kan lábẹ́ ṣòkòtò loose boxers dẹ̀ ló máa wọ̀ cotton boxer ni gbogbo ẹ̀ máa loose ni so jẹ́ ká máa rí gbogbo ẹ̀ tó ń ṣe pọ̀lọ̀pọ̀lọ̀pọ̀lọ̀ ẹ lè rí nǹkan kan baby carrot èmi náà mọ̀ pé mo nice ẹ má wọrí kò ní ìdíkẹ́ sọ fún mi èmi náà mọ̀ ẹ jẹ́ máa lọ ó ti rẹ̀ mí a máa parí ìtókùn sọ ní Saturday ẹ sọ pé àwọn tó wà lórí straight line yẹn ẹni kan dúró síbẹ̀ wọn gbọ́dọ̀ lọ tó ń bá lọ ayé wọn máa bàjẹ́ ní Yínká Aláṣetẹ́ ayé ẹ̀ máa bàjẹ́ sórí íńtánẹ́ẹ̀tì yìí ṣọmọ ẹgbẹ́ àtijọ́ tó ti sọ pé Tinubu ń ṣiṣẹ́ yẹn mo kórìíra ìbí ìgbẹ̀yìn olóṣì olójú dúdú ó mọ́ ọmọ àtọkọ ẹ̀ tó ṣojú bí ojú ìgbẹ́ ìgbé ẹ̀jẹ̀ tatọ́yà tó ti gọ sínú pátá yìí ó gbé wọ wá sínú òyìnbó ó wá ní Tinubu is working olóṣì ó ṣẹnu wíwọ́ bí apá ajá tá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  ẹ lè rọ́kùnrin tó bóra náà àti sẹ́ǹsì ó máa to see a man tó bóra àti sẹ́ǹsì is by connection. Àṣàbí ọlọ́ṣẹ you are a shameless idiot mo follow ẹ Àṣàbí ọlọ́ṣẹ ṣùgbọ́n rí pé mo ń tag ẹ bí yóò jẹ́ kí n rí ẹ tag mọ́ o ti lọ block mi ṣùgbọ́n mo ti sọ fáwọn èèyàn tó bá wúkọ́ tí kọ́ yẹn jọ tèmi Àṣàbí ọlọ́ṣẹ tí ẹ máa ta sórí social media ó ti Saturday fẹ́mi àti ìwọ lọ gbé olórí burúkú ìyá kan wá olófẹ́ 600,000 Àṣàbí ọlọ́ṣẹ olè ní ẹ olórí burúkú dẹ̀ ní ẹ ìwọ ló máa gbé odindi 2 million 3 million tó máa ná fẹ́lẹ́rẹ́ èèyàn kan wá bẹ́ẹ̀nu inbox pé òun fẹ́ 600 ṣé gbogbo yín gbọ́ voice note yẹn a máa wá play voice note yẹn jọ Saturday Àṣàbí ọlọ́ṣẹ criminal ni olè ní scammer ni. She will make up videos, make up a lot of things and come and tell you online. 600, Tony Yayefe, nobody wanted that 600. It was an arrangement between Àṣàbí and that woman. Oh, they Saturday fame and say. Oh, the Saturday fame and say. Ẹ jẹ́ ká máa lọ. Ṣé ti gbọ́? So, okay, ṣé best caller. Ẹ jẹ́ ká pè best caller. Best caller máa pè yín pẹ̀lú fóònù mi nsìn yo. Ẹ jẹ́ ká lọ wá best caller. Ó ní best caller fẹ́ sáré sọ̀rọ̀. Best caller. Okay, mo bọ̀ best caller. Best caller da. Best caller. Ah, ṣé best caller sínú fóònù yìí. Okay, mo ti rí best caller. Best caller mo ti ń pè yín o. Kó má yẹ pé yín náà. Kó má yẹ pé ẹ̀yin náà máa gba búlẹ̀tì lọ́sọ̀ ìtẹ́ bá gbé fóònù. Daddy. Ah, mo ti sọ pé yín náà straight bullet máa bá yín tẹ́ bá gbé fóònù. Àtàwọn ọdún àjọ enjoy show ni. Daddy ẹjọ́ ẹ bá wa dá sọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà yìí ẹjọ́ sà. Ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà is settled. I won't lie to you. Àwọn tó ń gbé kéèsì bàbá Ìjẹ̀ṣà wá wọ́n ní pé family member ó molest àwọn ní kékeré. Up till now, they cannot disclose the identity of the family members. And they want to be the face of fighting for any cause. Somebody who cannot fight our own cause is the one coming out to lead a cause. That is one. Secondly, ara àwọn emergency idiot tó recruit. Òun náà tún ní relation Dr. Ọlálẹ́yẹ Ọ̀ṣọ́. Ìyẹn lára evidence tí wọ́n ní tán lò against ẹ̀hún kan ló rìkọ́ọ̀dì fúnra rẹ̀.
bá sọ̀rọ̀ spirit ò mà bá adé tó ń bá sọ̀rọ̀ kò mà rí adé tó ń bá sọ̀rọ̀ adé tó ń mà twist tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Dr. Lálẹ́yẹ fún wa báyìí. That is second note. There is nowhere in the world, because you see some of them. I started with those who are leading the cause. Táwọn kan lọ embrace him. There is also another group of people tó ń sọ̀rọ̀ nípa tó bá happen in UK, tó bá happen in America. My sister, it cannot happen in UK. Thank you, sir. And it cannot happen in America. There is nowhere in America where they will rely on this kind of evidence. God bless you, sir. God bless you, sir. There is nowhere in UK, in America, that they will rely on it. It's not possible. That's not how things work in UK. In UK, evidence undergoes strict admissibility standard. More so in the case of sexual assault. There is no way in UK that police will abdicate their responsibility and assign the responsibility to go and set up anybody to any individual. It's possible in UK. Report ọlọ́pàá wá sọ fún yín pé kẹ́ ẹ lọ set up. It can never happen. And in a sting operation, police must be involved. It's only that if any individual that they also feel involved in that stage operation can also participate. But it should be an evidence that the police themselves will direct. In this case, a lot of us of evidence set up drama. Ní Bàbá Ìjẹ̀ṣà ó wà kìtì. Máa ta létọ̀ mọ́ yín kó fi lọ sẹ́wọ̀n. Bàbá Ìjẹ̀ṣà wá lọ ó dé. Look at the irony of it, to tell you that they are never satisfied. Because their motive lórí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà kò ṣe up to now. Nígbà fẹ́ achieve lórí ọ̀rọ̀ Bàbá Ìjẹ̀ṣà kò padà ṣẹlẹ̀. Ìrà forgotten yìí báwo èèyàn kan lo ẹ̀wọ̀n Ọlọ́run fún wọn pamọ́ ni. Go deeper. You see, ní Nigeria law kan Kátúmá law ní UK, under the Administration of Criminal Justice Act, it is the police, even on the Police Act, police are required to investigate. This is a criminal matter. And now the police have been involved. They cannot shift the burden of investigation to any private individual. Ẹ̀wọ̀n àwọn tó ń gbé wá, àwọn tó ń sọ̀rọ̀ Amẹ́ríkà. Ṣé Amẹ́ríkà ní èèyàn kan ti máa jáde tó máa sọ wípé ọmọ tó ń bí 16 years without tendering any evidence? God bless you, sir. Daddy dey ní kò sí evidence pé 16 years lọ́mọ yẹn kò sí birth certificate wọn ṣe DNA. It is not done anywhere. In abroad then sọ̀rọ̀ yìí. Evidence will undergo very strict scrutiny. And evidence against Baba Ìjẹ̀ṣà, they should come and tell me the rape sheet law in America, the rape sheet laws in America. You cannot introduce the past sexual history as evidence in a case like this. Ṣé bẹ́ẹ̀ lẹ́nu bí àwọn obìnrin olórí burúkú kan wà kọ́ máa ń testify against Baba Ìjẹ̀ṣà? Ṣé tó bá jẹ́ fún Amẹ́ríkà lẹ́wà? Because in America, they will rely you to focus entirely on the fact of the alleged assault rather than irrelevant character attacks. God bless you, sir. Kó àwọn kan wá, ẹni káwọn yẹn kó wá máa sọ wípé ó ṣe irú ẹ̀ fáwọn rí. Àwọn yóò dẹ̀ lè gbé gẹ̀ẹ́sì. Àwọn adult yẹn ò lè seek justice fúnra wọn. Ìtọ́kànlé wá ṣe ni pé ká wá dúró as a witness láti rojọ́ mú Bàbá Ìjẹ̀ṣà lẹ́sẹ̀. Ẹjọ́ tẹ́ wá rò yẹn, look at two standards lọ́lọ́run fún lórí kéèsì Bàbá Ìjẹ̀ṣà. First, irú evidence tẹ́lẹ̀ gbé wá tẹ́ mú to audio, tẹ́ gbé visual wá without audio. Secondly, Ọlọ́run tó wá mú yín mọ́lẹ̀ Òkèlè Àdàmọ́lá. Gbogbo ẹ tó bá lòun jà wípé ká má molest ọmọ under age tó close eyes to Òkèlè, tó close eyes to Dàmọ́lá tẹ́ ló ń bọ́ ọmọ yẹn sọ àbí Dékọ́lá ni. Ẹni yẹn ò wá justice
ikú ló ń wá fún bàbá Ìjẹ̀ṣà. Aburú náà fẹ́ ṣe fún bàbá Ìjẹ̀ṣà. Because that is a test. Láàbùrọ̀d lóòótọ́ ọlọ́pàá fẹ́ ṣe investigation lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà náà. Wọ́n wá run test lórí ọmọ yẹn. Wọ́n wá discover pé wọ́n ṣe defile ọmọ yẹn. Wọ́n tún wá identify tó bọ́ ọmọ yẹn lájọṣepọ̀. Ẹ wá close eyes to ọmọ tẹ́yìn pè under age without evidence. And you want us to believe. Bàbá Ìjẹ̀ṣà wá lọ ó dé. Wọ́n wá ní bàbá Ìjẹ̀ṣà. To tell you that they are social extremists, that the government at the time bowed to ọ̀rọ̀ Mohbad ló expose wọn. God bless you, sir. Wọ́n bá máa ṣe lọ. Daddy ẹ wo tí Naira Marley náà ẹ máa sọ̀rọ̀ ẹ̀ lẹ́ má bínú sir. Wọ́n ti gather crowd. You can see on some platform that you go to, they can't use their sense again. Wọ́n ti suspect the sense wọn. Just because they want to belong. Wọ́n ti believe when tó bá belong to the camp of WhatsApp admin. Tó bá lọ against ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà, tó bá tiẹ̀ lo sense ẹ̀ lórí ọ̀rọ̀ bàbá Ìjẹ̀ṣà, wọ́n á já kúrò, wọ́n á já sílẹ̀, wọ́n á ní recognize ẹ̀ mọ́, ó máa kúrò nínú group òṣìṣẹ́ kóra wọn kiri. That is why you see some of those bloggers doing as if they want to die over a matter that they cannot swear on. Ìkan ń sọ̀rọ̀, mo ń gbọ́ lórí platform ẹ̀, gbogbo ẹ̀yin náà support bàbá Ìjẹ̀ṣà, wọ́n máa ṣe irú ẹ̀ fọmọ yín, ẹ máa gbọ́rọ̀ ìwọ tó ló ń jà fọmọ ọlọ́mọ tó mọ̀ rí. Ó wá ń pray pé ká tó ṣe irú ẹ̀ fọmọ another innocent ọmọ out of desperation that people don't buy your lives. And you are saying that you mean well fáwọn ọmọ wa just because we don't agree with you, you are saying that irú ẹ̀ ṣẹlẹ̀. Tọ́wọ́dẹ̀ béèrè lọ́wọ́ pé can you swear to the fact pé Daddy gbogbo wọn kọ́ gbá yín lára pé ṣé bàbá ọ̀hún lè ṣe wọ́n kàn ń já ìtorí pé selective supporter ni wọ́n. They are social extremists that government just bow to. If you look at the trial and even in the prison, even our warders ẹ̀ mọ̀ wípé bàbá Ìjẹ̀ṣà Ọlọ́run kàn gbé yín wá bí ni, Ọlọ́run kàn gbé yín pamọ́ ni, ẹ ṣáà máa ṣe kí ọdún bá ti recognize ṣe bí nǹkan gbé wà ní ẹ̀dọ̀ serve time, but they are never satisfied. Now look at it this way. To show you that they are extremists. Òfin wo ló sọ wípé téèyàn bá ti sáàfù dé ilé ìtàn kó wá bá ẹ̀ ní olórí burúkú kan to come and display remorsiveness wọ́n ní bàbá Ìjẹ̀ṣà ò tiẹ̀ tó owó wà remorseful. That's God Daddy ìyẹn ló bí mi lójú láyé mi wọ́n ní kò wà remorseful ta ni yín láti mọ̀ pé yàn wà remorseful. Daddy wọ́n fẹ́ jẹ́ kí yàn máa ké ni nǹkan táwọn Ìyábọ̀ máa ń fẹ́ nìyẹn kó wá ké kó wá máa bẹ̀bẹ̀ ẹ ṣàánú mi ẹ ní jèrè Ìyábọ̀ amákẹ̀tì jẹ́gẹ́jẹ́gẹ́ ti sá lọ olórí burúkú. They did it to Ẹ̀gbẹ̀gbẹ́. God bless you sir. Wọ́n ṣe fẹ́ gbẹ̀gbẹ́. So that they are still using it as a sample today. Irú Ẹ̀gbẹ̀gbẹ́ ìgbà tó dé tán ṣe bó wá bí àwọn ní kúre ẹni tó ń bẹ̀ yín ní kúre. Let me give you another example. Nígbà tó ọ̀rọ̀ Mohbad dé ọ̀rọ̀ tí Mohbad ṣẹlẹ̀ tá à ń béèrè pé owó Mohbad iṣẹ́ orin tó kọ fún yín labroad ibo náà sanwó ẹ̀sìn. They told us that we have no right to ask for that. God bless you. They boldly told us that who are you to ask me for that? That is their business. But it's not the business of Baba Ìjẹ̀ṣà or CEO to choose who to relate with. Ẹ̀yin fò láti Nàìjíríà ẹ lọ odidi Tanzania. Ẹgbọ́n kan lọ. Gbogbo àwọn nkẹ́tí mú gbódógó. Àwọn nkọ́tí mú gbódógó. Gbogbo wọn náà wọ́n gbẹnu sọ̀rọ̀. Àwọn ẹni tẹ́ ẹ lọ tẹ́ di Tanzania importer. Ẹ̀yin wọ́n sọ pé Èkìtì. Ọmọ Èkìtì tó lọ bọ́ ọmọ Ifẹ̀. Àbọ̀ ọmọ Mọdákẹ́kẹ́ ẹni wọ́n ríra wọn. Ìwọ tó lọ fẹ́ outcast tọ́yìn máa fi bọ́ àtàdá lé yín wálé àwọn kan ló ń ṣe fún ní South Africa báyẹn wá rí ọmọ Yorùbá méjì tó fẹ́ra wọn ẹni wọn ò lè fẹ́ra wọn ní kúre. To tell you pé Ọlọ́run pèsè Bàbá Ìjẹ̀ṣà níjọ́ tí Bàbá Ìjẹ̀ṣà jáde ẹni kí a má relate mọ́ ẹni ká má jà nílé ẹni kó má súnmọ́ wa ládùúgbò ẹni gbogbo tó bá rìn sí ẹni kí wọ́n máa sọ káwọn èèyàn má relate pẹ̀lú ẹ̀ mọ́. Ìyẹn kan dẹ̀ take risk ọládé orí òun ni. How is that your business? How is that your headache? Àbí? Ṣé bí bàtà ẹ̀ náà ń pariwo pé kí ló ní tó yẹ kó didi ẹ tó wá ń ka mọ́ǹtì tó bímọ. Nígbà tẹ́yìn náà ṣe ìyàwó ọjọ́ òní abáyín kà kò pósù 9. Dádì o ẹ ṣe dádì ti fọ́ gbogbo tébù àbí ìgbà tó wọ́n ṣe ìyàwó ní February àwọn Tanzania kò pósù 9 náà kí wá ní àwọn olórí burúkú wọn ò ní wo tí wọ́n níbi tójú ti ń dùn wọ́n àwọn ló fẹ́ fi gí yọ. Ibi táṣìírí wọn ti tú
if you claim to be a Christian or you claim to be a Muslim and you believe that Jésù olú ẹ̀mí mímọ́ ni, don't believe it, come to any court and prove pé Bàbá Ìjẹ̀ṣà kò sọ olú ẹ̀mí mímọ́ ni wọ́n bí fún. Come and prove it legally. Pé it must be 9 months. Nígbà tẹ́yìn believe pé èèyàn kan lè lóyún ẹ̀mí mímọ́. Bàbá Ìjẹ̀ṣà náà bímọ ní òbí ni. And Nigerian laws allow for VIP section. God bless you, sir. Kí ló ń pè VIP section? Wọ́n ní ká separate olówó àti àwọn mẹ̀kúnnù. Kò wá sọ olówó nìkan. People who are high profile, people who are celebrities. Bàbá Ìjẹ̀ṣà is qualified to stay in VIP section of the Nigeria ní bíríkì tó wà mẹ́yẹ̀wò. Àti tẹ́ bá abolish lọ́la ló kù. Bàbá Ìjẹ̀ṣà is tẹ́yìn bá fi lófin tẹ́ ń communicate nínú WhatsApp group pẹ̀lú DSS. Tẹ́ ní access pẹ̀lú Justice Nigeria, ọlọ́pàá, commissioner of police lẹ́kọ̀ọ́ nínú WhatsApp group. Ṣé Bàbá Ìjẹ̀ṣà náà wá kéré nínú ayé? Kò yé mi o, dádì. Ṣé Bàbá Ìjẹ̀ṣà kéré nínú ayé ni? Bọ́ọ̀ náà lè sọ wípé ẹ jọ̀ọ́. Bàbá Ìjẹ̀ṣà téèyàn bá fi lè tẹ́másàfù ráìsì nínú prison ní VIP section téèyàn dẹ̀ ní mo fẹ́ jẹ pẹpẹ súùpù tó dẹ̀ fowó ara ẹ̀ rà á. Ta ló dẹ̀ gbé pẹpẹ súùpù wá fún CEO? Nígbà tí CEO dẹ̀ gbé kalẹ̀, Bàbá Ìjẹ̀ṣà dẹ̀ wúwo pé tó rántí àná. Eré pátá máa ń ṣe yẹn tí a tún lè dẹrù rẹ̀ wò bí. Ẹlẹ́yin ju ẹgbẹ́ tèmi olúmi ni mímí gbogbo yẹn náà ló ń dùn yín tẹ́ fẹ́ forí bọ́lẹ̀ yín. Dádì gbogbo yẹn ló dùn Kẹ́sí apẹ̀rẹ̀ tàtàṣe. Iye òkè ni kọ́ni fún. Lẹ́yìn ti kọ̀ndẹ́mù, lẹ́yìn fẹ́nu ròpin, tẹ́ ní ex-convict, ẹ̀yin tẹ́ ẹ̀ wá ex-convict, ẹ̀ wá rìn nú ayé, ẹ̀ wá rọ́kọ, ẹ̀ rìn nú ayé, ẹ̀ ṣe bí kò sí. Ọlọ́ọ̀bà mi ò kúrú ń kú. Bí ẹ̀ gan sá fún yín, wọ́n ti bọ̀ ní jáde, ẹ ti wọ gbòòrò, gẹ́gẹ́ ẹ̀ wá rí kankan mú bọ̀ ọbẹ̀, apẹ̀rẹ̀ àjàṣẹ́, ẹ wá ń farawé Bàbá Ìjẹ̀ṣà wá gbọ́, ẹbí ẹ ní Bàbá Ìjẹ̀ṣà ò lè ṣe ni. God bless you, Daddy. Àwọn náà ló kọ́kọ́ sọ pé Bàbá Ìjẹ̀ṣà ò lè ṣe o. Gbogbo yẹn dẹ̀ má gbàgbé Bàbá Ìjẹ̀ṣà ò lọ́mọ rí o. Bàbá Ìjẹ̀ṣà ò bímọ rí, àwọn olórí burúkú tó ń bú wọn yìí o. Daddy ẹ̀ máa sọ lọ. Ọmọ wọn bù wò pé ẹjọ́ kí náà ń bínú lé lórí. Ṣé CEO náà ń bínú lé lórí ni? Torí mi ò mọ̀ rí. I don't have to know how because what they are bringing to the public now shows that some people are social extremists. Let me tell you one thing. Inú ìlú iná wà o. The government has a program, DDR program, disarmament, demobilization, rehabilitation and reintegration of real criminal tó ń pààyàn àwọn bandits nínú ìlú yìí. Government tó assign owó fún rehabilitation of criminals. Bàbá Ìjẹ̀ṣà ò béèrè owó lọ́wọ́ yín. Ó tún dóbò dáràn ni. Nígbà ẹ lọ́mọdé ló bá sùn, ó tún bá ìyá sùn ní ìsìn, sọ́tún rógo ni. Ẹni pídọ́fàì ni ẹlọ́mọdé ní mọ́ ń. Ẹni tó bá ti rọ́mọdé o, ẹgbẹ́ ọlọ́mọ kí wọ́n mọ́lẹ̀ o, ó bá tó rárúgbó, wọ́n bá tún bára wọn ṣe. Tí ìyẹn náà ó tún di ẹyẹ. Kò yé mi o, Daddy. If you see tó ẹ̀ bá wò pé they have serious problem. Inú ilé wa, nígbà tí wọ́n mú Bàbá Ìjẹ̀ṣà lọ ẹ̀wọ̀n, ẹni Nigerian court did well. Ẹ̀bùn ní ṣé Nigerian court wà ní tán rí ni tán fi gbé lọ ẹ̀wọ̀n? Ṣé prison náà wà ní tán rí ni tán fi ní ó dóbò nú ẹ̀wọ̀n? Ṣé ní gọ́ọ̀mẹ̀ntì náà ń jẹ́? Ṣé kí Bàbá Ìjẹ̀ṣà wá kẹ́kọ̀ọ́ rẹ̀ le kọ́mọ̀ fi wúwú kiri ni? Bó bá dẹ̀ tún yá sí, ẹ lè ní Bàbá Ìjẹ̀ṣà o, kínní ni o, ńdóòdì o, Bàbá Ìjẹ̀ṣà dẹ̀ púrúfù gbọ́ngbọ́n òun sí láwọn gúrúùpù tí ńdóòdì o. Ó lóun sí ń bẹ o, ó lólúmini ló ń bá lọ. Nígbà nínú mi tiẹ̀ dùn, mo máa ń láìkí kéèyàn ní courage. Daddy, mo láìkí girl yẹn bíi Daddy, ó dúró tán ní pẹ́yìn wèrè wo. Ẹ máa rojọ́ kú ni, ẹ máa kígbe kú ni. Daddy, àní 3 hours ago, Daddy, ó kọ síbẹ̀ ó ní this crown is permanent. Kí ló wá? Kí ló tún kù? Ex-convict ni èèyàn kan ní I'm okay with ex-convict, and these are the same people that will say let love live. Love is what is paramount. Love is what is important. Love will let me love read Tanzania. Then if they love themselves, it is okay for them. Kí ló dé? Love náà ni àwọn abuké ní a fi gun èsì ṣoṣo. Kárí afọ́jú nígbèrígbè tí wọ́n ó táwọn lọ́rùn. Àdẹ̀sùnkún gbogbo ẹ̀ náà ló ń jọra wọn ni.
lórí Nàìjíríà lẹ́nu ṣe promo àwọn lọ́ọ̀yà wa àwọn lọ́ọ̀yà special lọ́ọ̀yà. Barry Wonder. Barry Wonder. ọlọ́mọ yẹyẹyẹ olóṣì Barry Wonder tó lóun barrister. náà fún gbogbo wa ń wá kiri náà what is big deal about Baba Ijesha ó dẹ̀ fáìlì lọ́ọ̀fù bẹ́ẹ̀ bá lẹ́ẹ̀ fẹ́ máa bá a kàyé mọ́ǹtì